bọ̀ ilé ó ti ta òǹfà ìrànlọ́wọ́ ṣé òun ṣeré nfa màwa bíi iná olótù ilé ẹ̀rí wẹ́ fún mi rí mi sanwó sọ́fìọ̀ rí mi lọ ṣiṣẹ́ kárakára bọ̀ nfẹ́ wá ṣe foundation ni kí n bá ti dé fọ kìlọ̀ àpù ó yà mí lẹ́nu kìlọ̀ àpù. ilẹ̀ tiẹ̀ láti bí ọdún mélòó ṣé ọmọ iye ọdún tó ti lọ Port Harcourt àbí mo lọ ó lọ ṣiṣẹ́ láti bí ọdún méjì àbọ̀ sáwọn àmọ́ owó lẹ̀ lójú ilẹ̀ tó ti jẹ́ pé ilẹ̀ ti gbòòrò sí níbi tá a nílẹ̀ sí a ti ta o ṣùgbọ́n àyè kan ń bẹ fún ọ níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ bí odò omi ti gbẹ á yọ bùnmí fún ọ. kí ló dé ọlọ́pàá ẹ̀gbọ́n mi. bí mo ṣe rí wọn nìyẹn wọn náà sọ fún fẹ́ẹ́ rí mi. so ìgbà tí mo dẹ̀ ń pé mi ò jalè mi ò kẹ̀gbẹ́ bọ́n àwọn bá bọ́n lé mi ara ìlú àwọn ọlọ́pàá so kò sí problem. ibi ṣe ń wò pé mo ti pẹ́ ibi tá a jọ ń lọ mi ò mọ̀ pé máa tún bẹ́lẹ̀ yìí ńlẹ̀. ọlọ́pàá ẹgbẹ́ kí ló dé. pé mi ò sí níjọ́ tó máa bẹ́ẹ̀ díẹ̀ ó dẹ̀ dogun ó di wàhálà nulẹ̀ ṣé bí mo ti pè é mo ti bẹ̀ yí pé kó má bínú ṣé mi ò ní lọ síbi tí tèmi ni. ẹ wo ẹ̀yin náà lè ń bàjẹ́ mo ti sọ̀rọ̀ ọmọ yìí fún yín several times ẹ má máa bàjẹ́. inú ẹ lé o tómi sìn ó gbọ́dọ̀ bá báyìí dé ilé ọkọ o. bẹ́ẹ̀ náà ló jọ. ọkọ ò gbọ́dọ̀ ṣe ṣé tó bá sọ sọ́ọ̀rì wàá sọ pé kò tán. dadi ẹ̀yin náà ẹ̀rín nǹkan tẹ̀ ṣe yẹn ẹ̀dẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn ẹ̀dẹ̀ promise ni pé máa gbé mi àtàwọn ọ̀rẹ́ mi jáde ẹ̀dẹ̀ gbé wa jáde wọn. wà lára ẹ ṣé dájú ẹ ló yẹ kó máa bínú sí. ok ó mọ nǹkan tí máa ṣe máa dọ́gbù ẹ̀ fún ẹ sórí gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ tó wá síbi bẹ́ẹ̀ dẹ̀ ẹ̀ máa gbé gbogbo yín jáde ibi tó bá ti wù yín ibikíbi tó bá ti wù yín máa gbé yín lọ ṣé o ti gbọ́. that is promise. That's promise. ṣé o lọ mọ ẹ. ẹ wo dáàdi àdọ́ta ẹ má fèmí nìkan lé ajọ́ ń lọ ni o ẹ má mẹ́mi náà dá ní o. yẹ ẹ bẹ jogún. máa mú yín lọ mọ́ mi. àtàlẹ́lẹ́ kí ló lè rà kí ló lè ṣẹlẹ̀. hello ọba ò ní máa rí kọ́lẹ̀. àwọn wo ló mú àwọn ọlọ́pàá wọn sọ nǹkan tó ṣe. station wo ló gbé lọ. làwa jọ ìgbà tán wá àbí ṣé wọn kọ́ handcuffs sí lọ́wọ́ ni. ọ̀dà ẹ̀ máa wá bá yín station ṣùgbọ́n máa wá bá yín station. bébì dúró náà ọ̀rẹ́ ni mo gbọ́ tí o sọ pé wọ́n mú yẹn ṣé mo gbọ́ ọlọ́pàá kí ló ṣẹlẹ̀ gangan. Mr. Lama lọ sí station. kí ló ṣe. You can't understand it. O kọjá pé you can't understand. ẹ dúró níbo ló wá dàbà yìí. ìgbà ní kí ló ṣe ní báyìí. ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ àwọn aṣọ mi tó wà lọ́dọ̀ dry cleaner máa pè ẹ́ tí bá ti jáde sí máa sọ bí tó ti máa kó pàdé mi. ìlú tí ó sófin. ọ̀gá ajájẹ́ jẹ́ ni kí ni ẹ ṣe wọn ẹ̀kẹ́ ń lù mí. bàbá rẹ̀ ń sin wọn ṣé wọ́n fẹ́ kẹ́sẹ̀ díà sí fún mi ni. wọ́n lè kọ́ ṣerú ẹ ṣe ẹ sí kì í ṣe kọ́ ṣe díà sí ìwọ̀n ẹ o máa ń fọ díà sí. orí ẹ ló dàrú papọ̀ nígbà tó ń tọ̀ tó tún sọ dákun jọ kí ló jẹ́ láàárọ̀ yìí náà. Biriki máa wò àjọba biriki máa wò àjọba àbólórí burúkú máa ọ̀gá ẹlẹ́wọ̀n ni wàá pè bẹ́ẹ̀ lọ́jọ́. Biriki máa wò àjọba. ó máa roko kú ni. ká ń jẹ inú ọgbà mẹ́tò fọ ẹwà ara ń jẹ. ẹwà ló ń jẹ nígbà tó wá mọ̀ pé ẹwà tó jẹ lẹ́nìí kò bọ́ nínú mu kí ló tó rìkwẹ́sì fún kan fún ẹ ní gààrí àti àgbàdo kó wá mísì gbogbo ẹ̀ papọ̀ kó sọ́ di ègbó. ọ̀wá ń tọ̀ ọ̀tún wá ń so ìṣúná ẹ̀wà tó kan gbọ́n gbogbo mi ṣe ń dàrú. ẹ wọ ọgá ìtọ́sí lọ́nà ẹ fi dédé sítórì yẹn filẹ̀ àti ìpẹ́jù níbí o àpẹ́jù àwọn tí ra àkọ wa ìgbà táwọn àkọ wọn padà nínú ọgbà ẹ wà gọ́wọ́ wẹ́ ẹ kí la gbé sọ àgùkọ yìí kí ló sọ.
kí lè kágo ṣàmìṣí èrè ni àwọn ẹgbẹ́ ń ṣe èrè ni. aago mélòó lò méjì. ló wà rírí kódà mo tún ní méjì kún mo fi délé ni 9 ní gbogbo aago mi mo ń kó méjì jáde mo ń kó méjì délé ni jẹ́ ń sọ fún ọ tó fẹ́ gbọ́ ṣé bí ìbéèrè ọ̀fàjà sórí tá a bá ṣiṣẹ́ takuntakun bó ṣe yẹ ká ṣiṣẹ́ tọ́gà bá débí tí wọn ò rújú ọwọ́ wa inú bí ọ̀gá ṣùgbọ́n tọ́gà bá débí tí wọ́n rí bá ṣe ṣiṣẹ́ tó yẹ ká ṣe inú ọ̀gá ò dùn wọ́n kàn sára sí a wọ́n á ní ẹkú ṣe ẹ̀yin ọmọ ọ̀dọ́ rere àti pé pàápàá tá a ń sọ fún ọ pé tá a bá kó ń bí à ń lọ báràkì wa àmọ́ lọ báràkì. ẹ̀jẹ̀ tó lọ bẹ́ẹ̀ gbà lọ. tá a bá ti kó ń bí a tún lọ sẹ́ẹ̀tì ọ̀gá ni ní wọ́n ti fẹ́ ṣe German floor. ọ̀gá tí mo kọ́ lé. Ọlọ́run ti gbàdúrà fọ́gà ọ̀gá tí ń kọ́ lé lọ́wọ́. ẹ máa lọ ibẹ̀ lọ́fíìsì mi lọ. àfàìmọ̀ kí wọ́n gan máa pọn dúrọ́ọ̀mù mẹ́jọ ká tó lọ. àwọn ẹlẹ́wọ̀n máa pọ̀. irọ́ o. iṣẹ́ oníkálukú náà gbà ẹjọ́ tí Ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ ni. sọ láwọn tí wọ́n ń wò ó pọ́npọ́n làwọn ó rù wọ́n máa ru òkúta àti sìmẹ́ǹtì síbẹ̀ ni omi ìwọ́ máa pa. ẹ wò yíṣu ti kọrin. ẹ lọ ọjọ́ ìṣòro ẹ ti lọ ga. ẹ lọ ra ọ. Òde bẹ́ẹ̀ òde àtọ̀yàtọ̀ òde bẹ́ẹ̀ òde bẹ́ẹ̀ dandan yìí. mo ti dé ìyà jẹ yín púpọ̀ gan ìyà jẹ yín púpọ̀ gan orí yín ò pé. àwọn oníkẹyìn ṣiṣẹ́ ẹ̀yin wọ súdù ẹ̀ sọ̀rọ̀ ayé di pàṣọ ẹ̀ sọ̀rọ̀ ayé dòṣùpá àbí kọ́rẹ́nsì ẹ̀ wo bí ẹ̀yin nìkan kọ́ lẹ́ mo ní kọ́ àwọn agántìrà inú orin wo bí àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àníkìlọ̀ tí rí i àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí sàníyà orí yín àfẹ́. olórí ẹlẹ́wọ̀n kí ni ìyàtọ̀ àwa àti ẹ wo abá yín bíbá yìí a sì máa fi yín sílẹ̀ bíbá yìí náà ni. ẹ má fàágùn eléyìí wọ́n dájọ́ fáwa ni ẹ̀yin ò ní ọjọ́ tó dá fún yín ẹ lè lo 30 years ẹ lè lo 100 years níbí. àánú yín sì ṣe mí wà láyé ẹ̀rẹ́ ìbáyé sọ̀rọ̀ inú yín bu ẹ̀rọ òrùn sa ta ló sọ fún yín pé 20 years lẹ́nìí ẹ kó mi lẹ́yìn 20 years àtúnṣe máa tún dájọ́ ni torí pé káyọ̀ wo bí ilẹ̀ ní èmi kì yóò sà bó wù mí mo lè lo oko bó wù mí mo lè kókó wálé débi. kí ló dé yé ọyọ bẹ̀rẹ̀ sẹ́ ọ̀gá ẹlẹ́wọ̀n rẹ̀ yín náà. ìbá mi dà kó bẹ̀rẹ̀ orí yín ò sọ ní tí ó gbà ẹ wo ìwọ́n tiẹ̀ yóò dà fún un. torí lágbára Ọlọ́run o lè pẹ́ tẹ̀ kó mi. táwọn ọ̀gá bá kọ̀ tí wọ́n bá láwọn ò ní yọ̀ǹda rẹ̀ èmi ọba àwọn sọ wọn yọ̀ǹda lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún. bàbá ọdún mẹ́ẹ̀ẹ́dógún bò bàbá ẹ dákun ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi ẹ dákun. ó ṣe mo dúpẹ́ inú mi dùn torí tí bàbá ẹ̀ ń fẹ́ kó jẹ́ òun náà ló wá jẹ́ yìí ọmọ agbọ́rọ̀ sí wọn náà lẹ́nu ṣé wàá rí iṣẹ́ tó kọ́ yìí wàá fi yá wàá fi rà wàá fi ṣeun rere o ò ní ṣe ẹjọ́ gbà o ò ní ṣe ẹjọ́ dá ọkọ ọba àdá ọba ò ní dá ẹlẹ́sẹ̀ ṣé wàá rí lórí ti bàbá ẹ̀ tó béèrè yẹn ọ̀rọ̀ wà ń bẹ o. but kí ni nǹkan tó sọ wípé dáàdì ṣe. dáàdì ẹ pẹ̀lú ọ̀rẹ́ ẹ tọ́jọ́ wà níbi iṣẹ́ lọ́jọ́ wọ́kẹ́wó owó náà dẹ́ pọ̀ nǹkan tó sún débi tó wà nìyẹn o mo dẹ̀ ti gbìyànjú mo rìnrìn kò síbi tí mi ò tí ì fẹsẹ̀ mi méjèèjì rìn dì mo ná owó mo gbìyànjú gẹ́gẹ́ bí talájọbí ṣe rán mi ìgbàgbọ́ mi ni wípé láìpẹ́ láì jìnnà Ọlọ́run máa mú jáde wá bá wa níbi tó wà. ìyẹn ò lè possible. I know my dad. Daddy ò lè ṣe fraud. Àbí daddy ò lè ṣe fraud. Bóyá mix up wà níbi kankan torí kò yé mi. Bó ṣe yà ẹ́ lẹ́nu ló ṣe yà mí náà lẹ́nu. Ó rú mi lójú. Awẹ́lẹ́wà. Ìkejì ló wá pè mí nílé ó lóun ronú. Mo dẹ̀ dé bí mo tún bẹ lórí ìrònú ìnà. Ṣọ́rọ̀ ronú wà ni. Èmi náà jókòó mi rí tààtà dúró. Ibi tó wà yẹn kì í ṣe ibi tó wù mí. Ìgbésẹ̀ náà ń lọ lọ́wọ́lọ́wọ́. Àdúrà náà gbẹ̀yìn. Èmi náà jókòó. Mọ́mí irọ́ ni gbogbo yẹn. Irọ́ ni gbogbo nǹkan tẹ́ ẹ sọ. Nǹkan tó kàn ń dùn mí nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí pé kò yẹ kó jẹ́ pé dáàdì mi ló bá wà nírú position yẹn. Dáàdì tó jẹ́ rí pé wọ́n máa sọ fún mi pé kí n jìnnà sí fraud. Kí má ní kankan ṣe pẹ̀lú ó ṣe wá jẹ́ pé àwọn gangan àwọn bá nídìí irú nǹkan báyìí. Ọ̀rọ̀ ẹnu lásán lásán nìyẹn. Kò sẹ́ni téṣù ò lè yá lò. Bẹ́ẹ̀ làṣìṣe òde ọ̀kọ́ gbọ́n. Owó rẹ̀ èṣù rẹ̀ wọ́n jọ ń rìn ni. Ó náà ti kẹ́kọ̀ọ́ sìn.
tó bá dé àtúntẹ̀rù ara ẹ̀ pa ó ṣọ̀rọ̀ ronú. olóò ti kẹ́kọ̀ọ́ á jáde wá bá a lára. Mọ́mí. Ẹ ọkọ mi. Aṣọ òpópó yẹ fún ọwọ́ sí mi wọ́n dáadé ti kú tó gbé. Ẹlẹ́dàá mi o, ayé tí mo bí kú. Irọ́ ni o, irọ́ ni. Ẹ jọ̀ọ́ mà, ẹ̀yin ni mo fẹ́ kẹ́ bá mi ṣe iṣẹ́ yẹn. Mo fi títóbi Ọlọ́run ọba mo fi bẹ̀ yín, ẹ jọ̀ọ́, please. Sister, ẹ ní láti panic rárá. Ṣé rí colleague mi tó dúró yẹn? Mo rí pé ó wà capable. Òun mo sọ fún yín wípé ó máa sit fún mi. Kò sí problem because tí máa ní pé kí n sit fún case yìí. Ọwọ́ mi tight for now, so mi ì dẹ̀ fẹ́ ká lose ẹ̀. Reason yẹn tí mo fi sọ pé colleague mi yẹn ló máa ṣiṣẹ́ lórí ẹ̀. Ẹ má worry tí máa sọ fún yín pé perfect. Ẹ ní issue. Ẹ sure. Látìgbà tó ti pè é sí bar, this is supposed to be your first appearance, and ethic iṣẹ́ wa ò kò bá kíní lọ. And you have to be professional enough. I know, but wọ́n fún ara ẹ mọ̀ pé for now my ends are tight. Ó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ and mi fẹ́ fọ́kọ̀ pẹ̀lú kéèsì yìí. Reason gangan nìyẹn tí mo fẹ́ kó bá mi stand fún kéèsì yìí. Ó yé mi, mo understand, but at the same time èèyàn kì í mix emotion pẹ̀lú iṣẹ́. We are professional enough. This is our profession. This is what we do for a living. I know, but mo mọ̀ wípé o wà competent. Gangan ni mo ṣe fẹ́ kó bá mi kó stand for me. Please, you can do this for me. All right, anything for you. But next time, Joe, your job is your job. No matter nǹkan tó ń kó lè ṣẹlẹ̀, a máa gbé sẹ́gbẹ̀ẹ́ kan ni, a máa kọ́kọ́ fèsì iṣẹ́ náà. I won't. Okay. All right. Thank you. Thank you. Wá ní preparation báyìí. Ìwọ náà ni màá béèrè lọ́wọ́ ẹ pé kí ló ń prepare fún. You have to. ẹ jọ̀ọ́ sẹ́rí ẹjẹ́ ń sọ kankan fún yín sẹ́rí àwọn management school wọ́n pè mí wọ́n sì fẹ́ jọ yín sùn kílẹ̀ ní mo ṣe ẹ ṣeun lára ń tẹ̀sí ẹ̀yin fúnra yín sóbójúmu nígbà tí ẹ clean tán ẹ̀ ń bọ̀ láti bẹ̀ yẹn mo mọ̀ pé ẹ̀jẹ̀ yọnu bẹ̀ yẹn o torí kálẹ̀ yọ ni àwọn tíṣà ò ti fọ yín pankẹ́rẹ́ lórí ìgbà tẹ́ fẹ́ dẹnu géètì ẹ wá yọ ògógóró jáde lápò fún ẹ̀yin tẹ́ wà ní premises school ẹjọ́ táwọn ọmọléèwé bá rí lọ́wọ́ yín ṣe àpẹẹrẹ rere lẹ́fílẹ̀ ni àbí àpẹẹrẹ ológogoro kí ni foundation tẹ́ ń sọ yẹn káwọn ọmọ school àbáwọn tíṣà kan má lè bá yín sọ̀rọ̀ kó gogoro mọ̀rùn lẹ́nu rí wọ́n tún ní ẹ̀ máa ń pẹ́kẹ́ tó dé school náà irú kí ni gbogbo yẹn ẹ wò bẹ́ẹ̀ ṣe múra ẹ kan páàmù lórí kíní ṣé ẹ lè múra dáadáa ni lẹ̀kẹ́ lẹ́fi sọ́wọ́ yìí láì jẹ́ pé àwọn ọmọ fẹ́ wá kọ́ sí ọdún fáńbí kí ni gbogbo yẹn wọ́n ló máa sákìyìn o wọ́n náà máa sákìyìn o owó tèmi nílò mi yá yín o. ṣé ẹ ti délẹ̀. mo ti délẹ̀. ṣé ẹ ti délẹ̀. mo ti délẹ̀. a dáa fún yín. àmín o. àdìwárà wa tì. àmín. lóòótọ́ mo fẹsẹ̀ gbálẹ̀ káàkiri àdúgbò ni ẹ̀yin lẹ́mú mi wá bí ṣùgbọ́n bá mi wáṣẹ́ ni o wọn kì í bá mi ṣiṣẹ́ o. èmi náà sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan èmi náà sọ bẹ́ẹ̀ tó bá sákì wọ́n sákì lórí tèmi. ṣé ẹni tó bá mi wá yìí bẹ́ẹ̀ ni pé dá mi lóró burúkú ni. kí n wà lé fa kí n máa jẹ ọ̀pẹ́pẹ́ ọ̀pẹ́pẹ́ ẹrù yìí bí fáṣe dùn tó ọ̀pẹ́pẹ́ ẹ wo bí ẹ wo bí. Yomi, but ó ti late. Why tó fi come out fún mi all this while? Ó ṣe wá jẹ́ sí mi. Awolowo. Okay, láàrin mi àti ẹ, mo gbà pé mo fuck up. Normally yẹ kí n sọ fún ọ, ó yẹ kí n ti sọ fún ọ láti jọ even kó tó travel. But mi ò mọ tí mo ṣe máa put ẹ sí yẹn. Okay, ká ti àzún pé ó ti pẹ́. Mo fẹ́ kó ronú sí please. Try láti fún mi láyè. Yomi, ó ti late. Okay. Kò sí wàhálà. Mo máa pè é later. All right. Ṣé mo tẹ̀lé bí a hug kí n tó bọ́lẹ̀? Mo ti ẹ̀ jí hug dàbí. All right. Take care of yourself. Ibùdó àṣebí, ibùdó ìkà, ibùdó àwọn níṣe ni, ibùdó ìkà.